lẹ́gbà àfẹ̀mọ́ òyìn. Àwa yìí là lọ́yọ́, ẹ má pè wá lálejò mọ́. Àwa yìí là Igboho Òòṣà. ìṣe tọ́lọ̀ wọ̀ fẹ́ ẹ̀sìn àtàtẹ́mọ́lẹ̀. Tẹ́pà. Oku ẹ̀sìn àtàtẹ́mọ́lẹ̀. Àbínú ẹni tí ń ṣe tọ́lọ̀ wọ̀ fẹ́ ẹ̀sìn àtàtẹ́mọ́lẹ̀. Ní nǹkan. Kí ló máa ṣẹlẹ̀ ṣe Friday? Ṣé Ìgbòho máa lọ ni àbí kò ní lọ? Ṣé ó máa lọ Bàràpá àbí kò ní lọ? Mo ní ẹ ní sùúrù. Mo ní ẹ ní sùúrù. Mo ní tó pé mo mọ orúkọ tí ilẹ̀ ń jẹ́ Òbítí. Mo ní tó pé mo mọ orúkọ tí ilẹ̀ ń jẹ́ Òbítí. Mo mọ orúkọ káyìí ṣe ń jẹ́ torí ọmọ àṣìṣe lọmọ tá ń tìlú gbó tó ń tirẹ̀ padà sọ́nà. Bẹ́ẹ̀ ni torí pé àti èdì àti ẹ̀fún ẹrú olúfẹ̀ ni wọ́n ń ṣe ṣùgbọ́n ìyá kan ló bí àwọn méjèèjì. Ìyá tó bí èdì òun ló bí ẹ̀fún tá ní ìyá wọn ara ẹrú tán kó nífẹ̀ẹ́ níyá wọn. Àwọn á ní tó bá níjà ẹ̀fún àti èdì kì í kọ ọmọba làwa àwọn olórógun èdì bẹ́ẹ̀ ni olórógun ẹ̀fún. Ẹ ń tẹ́ béèrè lọ́wọ́ mi pé kí ló máa ṣẹlẹ̀ ní Friday lórí ọ̀rọ̀ Sunday Igboho. Ṣé a lọ Ìbàràpá àbí bẹ́ẹ̀ gángan dẹ̀dẹ̀ pé mi àbí kò ní. Èmi ò kí ń parọ́ fún ìyàn tèmi o. Èmi àti Igboho Òòṣà ẹ̀ẹ̀kan la sọ̀rọ̀ rí and that is almost 4 years ago. Àwọn gò lè rántí mọ́. Àwọn gò lè rántí mọ́. Ìgbà tó bá pè mí màá rán wọn létí ọ̀rọ̀ tá a jọ sọ. Ìdí ni pé èmi ò kì í fọ́ fún ìyàn tèmi. Èmi náà níwọ̀nba mo sọ kíní kan ní lẹ́gẹ̀ẹ́ pé àbẹ̀ntọ́ ó bá lóhun tòun ò tó kò sẹ́ńtọ́ lòun ò ṣe fún. Ó kàn jura wọn lọ ni. Ìgbòho nípa ti ọ̀rọ̀ olówó dé Olódùmarè gbà fún á lè máa gbà fún wọn lọ. Kò ní gbé àdórẹ́yìn torí pé àtasẹ́yìn lọmọdé kàkìtì tí odò. Àyọpadà bẹ́ẹ̀ lóbìnrin yọ̀ ká bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni olóòjọ́ tó lè yé obìnrin tó bá ṣe yọ tiẹ̀ tí ò ga padà mọ́ ó ti wọ menopause ni kò bímọ mọ́ nìyẹn. Òun sọ pé àyọpadà báyìí lóbìnrin yọ̀ ká bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àdàsẹ́yìn là ń da òwú. Bẹ́ẹ̀ ni máa gbẹ̀yìn làgbàlélẹ̀ òkun Sunday Igboho Adéyẹmọ ló máa gbẹ̀yìn gbogbo àwọn ọ̀tá ẹ̀ pátá ní elóko lẹ́yìn òdì torí máa gbẹ̀yìn làgbàlélẹ̀ òkun. DJ fún mi lórí náà ohun tó máa ṣẹlẹ̀ Friday ẹ fẹ́ mọ̀ ẹ máa mọ̀. Adá fún yẹn èmi ò kí báyọ̀ ń ṣègbéraga mi ì ní nǹkan kan Ọlọ́run nìkan mo ní ṣùgbọ́n Adéyẹmọ Sunday Igboho jẹ́ àkọ́kọ́ tí mo fẹ́ràn. Àrírárí o mo á ń sọ àkànpọ̀ àríra kílẹ̀ kan ni mi ì sẹ́ndì káàdì náà sọ rí bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ wọn ọ̀dá ẹ̀ nọ́mbà mi rí èmi jọ́sí máa kú jọ́nà ẹni mo pè wọ́n rí. Ṣùgbọ́n kí n fẹ́ pààyọ nípa ọ̀rọ̀ tó máa ṣẹlẹ̀ ní Friday ẹjọ́ ojú fún yín ọ̀bá tó ń control. Kò sí nǹkan tí orúkọ gómìnà Ọ̀yọ́ ṣe kí ló kọ ẹ̀ náà. Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé. Ṣèyí Mákindé kì í ṣe Dẹ̀jọ́ Mákindé. Kò sí tó fẹ́ fi Sunday Igboho ṣe pẹ̀lú láì Ọlọ́run. Wọ́n ní ají polówó kú ṣẹṣẹṣẹ lórúkọ tápẹ̀ wẹkùn ìjọ tákùn ti polówó ikú kan kì í pa torí pọ́ máa jí fìrù ẹkùn ṣeré ni wá. Ají polówó ikú tán jọ́jọ́ sí polówó ikú kò kì í pa àtúrọ́ máa jí fìrù ẹkùn ṣeré. Ikú kankan ò ní pa ṣùgbọ́n déédé tí mo gbọ́ at the same time awo ni mí bẹ́ẹ̀ ni mo débẹ̀ mo jẹ níbẹ̀ mo mu níbẹ̀ bẹ́ẹ̀ ni ó tún pọ̀ mo bù sanra mi báyọ̀ ń ṣèké mi báyọ̀ purọ́
báwo ni ṣó tí ń bọ̀ lákúrẹ́ ni báwo ni ṣó tí ń bọ̀ tí mo wà ní mítìn báyìí kò ní padà ṣó tí ń bọ̀. èmi ò ní báyìí kúrọ́ bẹ́ẹ̀ ni báyìí ṣe báyìí ẹnìkan kò fún mi lówó kankan èmi gbàdúrà ẹ̀ ń tèmi tó bá fẹ́ ṣiṣẹ́ màá ṣe fún ẹ oògùn tí ń bá nílé màá ní mo ní sì bá ti ní mi ní. lórí ọ̀rọ̀ tí mo gbọ́ tán ní pé àwọn southern governors pé wọ́n ṣèpàdé wọ́n ní kó fún Sunday Adéyẹmọ Ìgbòho ní house arrest Ọlọ́run ṣeun mò ń bọ̀ ẹnì kí nìdí Yorùbá náà ti ń forí wálé díẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ Yorùbá ti ń gbọ́n bọ̀ díẹ̀ mi ní sọmọ Ọ̀yọ́ state o bẹ́ẹ̀ ni mi ì dẹ̀ gbé bẹ́ẹ̀ rí mo máa kọjá mẹ́ta tí máa I drive along Ìbàdàn Ìkirè express road we are going to Lagos. When you pass through Ilesha you must enter those roads gbàgbọ́ kọjá rẹ̀ dáa mo ní àwọn tó ń ṣiṣẹ́ lọ́wọ́ mi láti bẹ̀ tí wọ́n wá sílùú bíbá yìí a ò lè gbogbo ara bú gómìnà ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ pé ká sáré kọ̀ndẹ́mù bàbá Ṣèyí Mákindé mo mórúkọ wọn gbàgbé níbi mẹ́rin pé Dẹ̀jọ́ Mákindé ẹ má jẹ́ ká sáré máa bú wọn pé ó ló máa fún ọ ní house arrest tó bá jẹ́ pé let me say almost 10 years ago to this time láì gbà bàbá Ọbásanjọ́ torí pé Abacha remember ló gbé fún bàbá Ọbásanjọ́ láyé táìmù yẹn Abacha stroke Ọbásanjọ́ period ní nǹkan báyìí ṣẹlẹ̀ tí nǹkan báyìí ṣẹlẹ̀ ní gbọ̀ngàn ìjọ kejì ni àwọn DSS sójà gbogbo Akínkúnlé Sunday Igboho tí mo parọ́ ni wọ́n làwọn fẹ́ gbé ṣùgbọ́n gómìnà wa tó sọ pé ó fẹ́ fún wọn ní house arrest kó má dàbí ẹni pé kò ṣe nǹkan kan ní ṣùgbọ́n house arrest ní àwọn ò ní jẹ́ kó travel àwọn ò ní jẹ́ kó lọ jà kò ní láyè kó nínú yàrá ẹ̀ tó bá sí kó nínú yàrá ẹ̀ sì kó nínú ọjà ẹ jẹ́ ká calm down ẹ jẹ́ ká calm down àmọ́ àti lè criticize ẹ̀ ìyẹn gómìnà mo sọ o ká nípa yẹn ni táwọn fipá àwọn burúkú ẹ̀ tó sì ń kọ́ ọ̀tún ọgbà yẹn wọ́n á sì pè láti Àbújá we need this boy in the next 24 hours he must be arrested governor do you hear me àbọ̀ yes sir tábà sábà pé ẹ̀ ń pò nídìí èèyàn láti arrest 24 hours ṣé wọ́n ní mú jáde ni wọ́n tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ láyé ìgbọ́ Ọbásanjọ́ torí bàbá yẹn ara àwọn Yorùbá wa tó gbàgbọ́dọ̀ díẹ̀ fún wa náà gbà yẹn bàbá náà ẹ̀ṣẹ̀ ń change ni wọ́n wà lára nǹkan tó yẹ kó PC ní grand lẹ́ni èmi á sì sọ babaláwo lèmi o babaláwo tó gbọ́ fà lèmi bẹ́ẹ̀ ni náà kaba ló ń gbéra kùdì gbé nítorí tèmi ó tanra ẹ̀ ọ̀kànlénígba rere ọ̀kànlénígba ọkà bàbà ọ̀kànlénígba tare ọ̀kànlénígba òkúta tààrà ó di ẹgbẹ̀rún ọdún lé mẹ́rin lónìí kẹtọ́ rà ń fẹ́ mú ta ló fẹ́ live 404 years nínú yín ẹ sì jẹ́ra nínú kòtò kẹtọ́ rántí orúkọ mi ẹni tẹ́ máa ṣe mí lórí nìkan lẹ́ máa rántí mi o ẹni tẹ́ nífẹ̀ẹ́ mi nìkan lẹ́ máa rántí àwọn fìgbì tí ni wọ́n á ti sọ pé wọ́n fẹ́ lọ mú Sunday Igboho nígbà yẹn ṣùgbọ́n gómìnà yẹn òun náà wà nínú ìpòrò ọkàn kò fẹ́ bàjẹ́ lójú àwọn Ọ̀yọ́ state at the same time òun náà lọ́gàá ohun tó lè ṣe ni pé kí ni tó lè ṣe náà ni pé wàhálà ò gbọdọ̀ ṣẹlẹ̀ Sunday Igboho gangan fún àrẹ̀mọ́ kó kò lè bínú pé wọ́n fẹ́ fún un ní house arrest torí nǹkan tẹ́mi pé house arrest ni pé kò ní jáde kó nu yàrá ẹ̀ tí ìbá kọ́lẹ̀ kẹ pè mí lẹ́yìn ètò ẹ lè pè wọlé 081 330 76732 once again 081 330 76732 or 081 65 ohun gangan fúnra ẹ̀ Sunday Igboho ò lè gbọ́ pé wọ́n fẹ́ fún house arrest kó bínú
torí pé jagunjagun mọ tán pè ní tactics of the war. Àpò bàbá yìí ò fẹ́ kí n lọ, ẹ̀gbọ́n mi ò fẹ́ kí n lọ jà, ẹ̀gbọ́n yìí ò fẹ́ kó lọ jà ní. Ọmọ ọlọ́mọ làwọn ránṣẹ́ dé tòrútòrú, ọmọ ọlọ́mọ làwọn ránṣẹ́ iṣẹ́ dé tòrútòrú. If he should be my brother, you are looking at me, tó bá jẹ́ ẹ̀gbọ́n mi, or tó jẹ́ torí it cannot be my father, it cannot be my brother. At least àwọn náà ṣe okèlè ìjà ṣe wọ́n bí 43, 45. So you am bẹ́ẹ̀ àwọn tó wọ 60 years old, I don't know. Tó bá jẹ́ ẹ̀gbọ́n mi, or tí n bá jẹ́ obìnrin tó jẹ́ ọkọ mi, èmi gan Friday yẹn ọ̀tọ̀ yẹn bó ṣe kí n bu ṣòkòtò ẹ̀ so, bó ṣe kí n fa pátá ìyá, èmi àti ẹ̀sẹ̀ àjọ̀dún bá lọ yàrá ni kò ní jáde. Mò ń bọ̀. Agbófinró mi ò ṣeun tó bá jẹ́ pé mi náà níyàwó ẹ̀mí ní bí ó jáde gbogbo àwa tá a ti wí lánàá kalẹ̀ pé gbẹ̀ngbẹ́ aṣọ gurupágbo ní gbọ̀ngàn ní Ìbàràpá Ọ̀yọ́ local government Sunday Igboho alọ́kọ̀ọ́lù Fúlàní. Ẹ̀yin tẹ́ ẹ jóbìnrin nínú wa tí ẹ bá jọkọ yín ni ẹ̀yin kò ní sùúrù náà. Ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọkùnrin tó bá jẹ́ àbúrò ní tàbẹ́gbẹ̀ ẹ̀yin kò ní sùúrù náà. Torí pé mọ̀jà mọ̀sálà bí mo kíkà bí ogun akíkanjú tó mọ̀jà tó mọ̀sálà wọn abógun lọ ni àgbáyé náà ti ń ja òwúrọ̀ àti ń ṣe kíni díẹ̀ ó ti pẹ́ díẹ̀ torí mọ owó lónítọ̀hún bá sí ilé ní kó má béèrè ohun owó onítọ̀hún bá sí ilé ní kó má dára onítọ̀hún bá sí ilé ní kó má dábàá. Bẹ́ẹ̀ ni ó ṣe rí nìyẹn torí àbátájá bá ti dá àlátábájá bá dẹ̀ ti lá inú ajá ni mo ń rọ̀ sí inú ajá ni ń gbé owó ní jẹ́ bẹ́ẹ̀. Mo fẹ́ràn Abadami gan, just like him naturally, like him for what reason? For being a patriotic Yoruba citizen, not Nigeria. For being a Yoruba, somebody that puts everybody in his mind. You want to stand as a warrior. Ọjọ́ Jímọ̀ èmi gan fúnra màá ní ká máa lọ kán ní sùúrù bó ṣe gbọ́dọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ gbọ́ lọ́dọ̀ gọ́pnọ̀ ẹ má bá gọ́pnọ̀ jà Ṣèyí Mákindé ò tí ì ṣe ohun tó burú ẹ ní sùúrù. House arrest is not a station arrest. Ọmọ mi, house arrest seems to be like a kind of a way to control a crowd, a way to prevent a conflict or a violence by let everyone to be under isolation. Ọ̀nà láti gbà pé lágbájá má jáde jọ abẹ́ ọ ni má jọ jà mo bẹ̀ ọ má ní sùúrù ọmọ mi àbúrò mi ò ṣeun mo ní sùúrù à yanjú ẹ̀ dèkó sílé èmi á lọ yanjú ẹ̀ lọ́hùn wá nítorí ìtumọ̀ house arrest jẹ́ nìyẹn. Wọ́n ní kó má bọ̀ ní police station Sanyo, wọ́n ní kó má bọ̀ ní Agodi, bẹ́ẹ̀ ni wọ́n ní kó wọ́n ní dípò bẹ́ẹ̀ rí ẹ ní Bolúwadí police station, wọ́n ní dípò bẹ́ẹ̀ rí ẹ ní wọ́n ṣẹ̀ṣẹ̀ pọ̀ bá dàná náà mọ́ díẹ̀ bẹ́ẹ̀ ẹni kó dìbò sílé ni. Ẹ̀yin tí ẹ̀dẹ̀ ń rò pé ó yẹ kí gómìnà sọ pé yá Sunday lọ kọlù wọn, Sunday lọ bá wọn jà, gómìnà ò lè ẹ́bà sọ
kò ní ever sọ̀rọ̀ nǹkan báyìí kò possible as a leader. Literally he will not say that, but ironically he can say it, but literally he will not say that. Kò ní sọ bẹ́ẹ̀. Olórí ò kí ń sọ fún mi pé lọ jà ọmọ èèyàn á ti jà tó lórí abẹ́rẹ́ sí kí ní abẹ́rẹ́ sí máa rán. Ṣé expect pé as a governor of Oyo State, I Seyi Makinde and every other you Sunday Igboho help me to chase those Fulani away out of the town in Ibarapa there in the next 24 hours. As I've said, in the next 7 hours, 7 days, as I've said, I hereby support you. Please, I don't want to say anybody. Wọ́n yìí ṣe bẹ́ẹ̀ olùdarí ò lè sọ bẹ́ẹ̀. Ẹ já máa ní sùúrù, especially those who are being abroad in diaspora. Rárá, èmi olóòótọ́ lèmi awo lèmi mi parọ́ fún yàn. Kò ní ṣẹlẹ̀ olóòní jẹ́rú ẹ o. Tán bá mú Sunday Igboho, ṣé mo ní wọ́n náà kan nípa mọ́tí ìsọ̀kún bẹ́ẹ̀ bí bribe ní àbí túmọ̀ ní connection kankan ẹni tí mo pè lókè pé ẹ̀jẹ̀ tẹ́ mú yẹn èèyàn mi ni ó yá release in 24 hours mi ì níyàn bẹ́ẹ̀. Mi ì níyàn bí ì ní connection yẹn mi ò ní. Mi ì wá ní rán ẹni lẹ́ni iṣẹ́ burúkú pé ó yá lọ ọjà lóòótọ́ ní Friday bí dandan. Tó pé kí ni àwa ìdajì wa ti fẹ́ lọ create awareness lórí net. Different people yóò ti gbọ́ Friday. Èmi lè sọ fún yín pé Adéyẹmọ ò ní lọ bẹ̀ Friday. Bẹ́ẹ̀ ni kó má lọ. Kì í ṣe nípa pé ti bẹ̀rù ti gbójó. Ẹyẹ ò ní sọ fún yẹ kókó ń bọ̀ njọ́ tí òkú bá máa dọ́bì ẹyẹ òjijì ní bẹ́yẹ lórí igi. Òjijì lòkó ń bẹ́ lórí ìtẹ́. Bẹ́ẹ̀ ni òjijì báyìí làpọ̀ ń wọ̀ lulẹ̀. Bẹ́ẹ̀ ni òjijì báyìí lògùn lákàáyé ọ̀sìn mọ́lẹ̀ ní kọlulẹ̀ ẹni. Ògùn ò ní kọlé mi kò ní kọlé yín. Táwọn èèyàn ń pọ̀ gan. Àbí kò ní sọ fún yín pé kẹ́ lọ jà. Gọ́ọ̀nà ní sọ bẹ́ẹ̀. Olórí kò ní sọ pé kẹ́ lọ jà. Àwa la máa jà. Àwa la máa jà. 7 days yẹn kò ní bọ́ 7 days. Wọ́n máa padà kán lù wọ́n. Ẹja fún wọn lára balẹ̀ bí ẹ̀ka ara wọn rọlẹ̀ lẹ́yìn ní Ìbàràpá yẹn. Ó lè jọ́ ọ̀sẹ̀ kan sí again or 5 days. Ọlọ́pàá fún kó lọ bẹ̀ àti padà lé ẹ̀. Sójà fún kó síbẹ̀ àti padà sílé ẹ̀. Ìjọsìn wọn máa rólù wọn. Ó lè jágo 5 ìdájí. Torí pẹ̀sùn wáyé ti ga. Ó lè jágo 4 ìdájí. Ó lè jágo 7 ìrọ̀lẹ́. Onípamúpa ẹ̀ta múnugbó gbà. Ọmọ arógun má ṣojo, ọmọ arógun má sá, ọmọ arógun wẹ̀ nínú àgbo lèmi náà. Ìgbọ́n kí bẹ́ẹ̀ kó máa lọ Ìbàràpá, this is the facts ní Friday. Ẹ má expect ẹ̀ kí dẹ̀ ṣe pé ọ̀rọ̀ pé ariwo, kì í ṣe pé ọ̀rọ̀ pé ọ̀lẹ, kì í sọ̀rọ̀ ọ̀lẹ, kì í ṣe pé ọ̀rọ̀ ọ̀lẹ o. Ariwo yẹn ti pọ̀ o. News ti gbé ẹrú ẹ ti gbé òjijì làwọn kan lé ọ̀gbẹ̀rì nípa ọkọ̀ òun bọ̀ wá bá ẹ lé o ṣùgbọ́n òjijì bẹ́ẹ̀ làwọn kan lé ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ ni òjijì ló máa ṣẹlẹ̀ ṣùgbọ́n pé bí akẹ́kọ̀ọ́ pé bí a Ṣèyí Mákindé á fọ pé kéèyàn lọ jà. It is not possible for a governor of a state to say, go and fight. It won't say that. But ironically, he might be supporting you. Because òun náà máa pọ̀ jọ́kọ̀jọ́kọ̀ wá kúrò lórí governorship post. And he will become a citizen like every one of us is. Then when we are talking, we will also fight for every collective of Yoruba land goal. About the first 30 years, not for life. Kò lè sọ fún ma ààrẹ Sunday Igboho. Àwọn tá a lè wà ní Nàìjíríà ọ̀tá wà ní outside the country ẹ má jẹ́ ká ti ẹni ní tìkùtì. Ẹ má jẹ́ ká ti tìkùtì. Ìdajì wa òkè òkun la wà. Majority of us that were blogger tá à ń gbé kíní sórí afẹ́fẹ́.
táwọn gbèsè lọ́wọ́ fẹ́ àṣì Nàìjíríà o ẹ má jà tiẹ̀ ní tìkùtì I'm from Germany, I'm behind you ìbọn mélòó ló supply èló ló rẹ́mi ti sákàǹtì ẹ̀ how many number of warrior can you control within 24 hours? That's why you go and destabilize social police station. Sunday Igboho is there, they'll be jáde. How many? I want your friend will tell you the fact. I'm talking about you people in diaspora. How many of you can command 100 people? How many of you have remitted a reasonable amount of money that is enough to bribe the whole Nigeria? èèyàn mi ò ní ló ní connection láti pé òkè pé ọmọ tẹ mú yẹn ọmọ mi ní ẹ fi sílẹ̀ ẹ má jẹ́ ara dé ẹmọ Sunday Igboho ní iṣẹ́ ọmọ ọlọ́mọ làárọ̀ sẹ́ni tí ò ti